ilẹ̀ Rome ìgbà tí ìwé ànábì sallallahu alaihi wasallam tó dé wá bá níbi tánábì ti ń pè sẹ́sìn Islam. Ọ̀kan nínú ọ̀nà ni tánábì fi pèpè sẹ́sìn Islam, ó sì jẹ́ ọ̀kan gbòógì nínú tó múni mà yàtọ̀ sí bí Al-Qur'ani ti ṣe tọ́ka sí tí súnà ànábì sallallahu alaihi wasallam tún yànnàná rẹ̀ pípé rán ànábì sí gbogbo àgbáńlá ayé. Ànábì máa ń fìwé ránṣẹ́ sí àwọn ọba gbogbo agbègbè kọ̀ọ̀kan àti àwọn alákòóso ìjọba abẹ, yóò máa pè wọ́n sẹ́sìn Islam. Rírán tá a rán mi sáwọn lárúbáwá lásán, a rán mi sáwọn èèyàn oríṣi kan lásán, a rán mi sí gbogbo àgbáńlá ayé ni. Olúwa ti ṣe sọ pé wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira. Àwòrán àyàfi sí gbogbo àwọn èèyàn lápapọ̀, kó jẹ́ olùfúnni ní ìró ìdùnnú, kó sì jẹ́ olùṣe ìkìlọ̀ fúnni. Rírán tó lu arán Nabi sallallahu alaihi wasallam, ó rán sí dúdú, ó rán sí funfun, ó rán sí gíga, ó rán sí kúkúrú, ó rán sí àwọn ọ̀làjú, ó tún rán sáwọn olùkọ, ó rán sáwọn ẹni tó jẹ́ lárúbáwá, ó sì rán sí gbogbo ẹni tí ò jẹ́ lárúbáwá. Nínú hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ó ní wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa. Àwọn ànábì ńṣe ni wọ́n máa rán wọn sáwọn èèyàn wọn, ṣùgbọ́n èmi o, wọ́n rán mi sí gbogbo èèyàn lápapọ̀ ni. Torí ẹni tó gbọ́ tó tẹ̀lé tà Ànábì sallallahu alaihi wasallam, a kí yín kú oríire. Ẹni tó gbọ́ tí ò ti tẹ̀lé, abẹ́ Allah fẹ́yìn náà kẹ́mánà kọjá pé kẹ́ tó kó láyé ẹ̀yin náà ṣe Islam. Ànábì fi ìwé ránṣẹ́ sí Herakl, ọba ilẹ̀ Rome. Ẹ mọ̀ pé àwọn Rómáwá wọn kì í ṣe mùsùlùmí, àwọn Rómáwá wọn kì í sì ṣe lárúbáwá. Àwọn Rome ọ̀kan nínú àwọn òyìnbó làwọn jẹ́. Ìgbà tí ìwé ànábì sallallahu alaihi wasallam tó dé wá bá wọn, Herakl yìí wá ránṣẹ́ pé kí wọ́n wo gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibi tíjọba òun dé, kí wọ́n bọ̀ wo àwọn alárúbáwá, àwọn òṣòwò tí máa gbé káràkátà wọn wọ orílẹ̀-èdè òun, kí wọ́n bọ̀ mú wọn wá. Tọ́ ìgbà tí wọ́n wá wọn ṣe kòńgẹ́ Abu Sufyan ibn Harb. Abu Sufyan ó jẹ́ ọ̀kan nínú àwọn abẹnugan ní Mẹ́kà, ó sì jẹ́ nìkan nínú ẹni tó ta má nàbì sallallahu alaihi wasallam lágbàbí kan. Wọ́n mú Abu Sufyan mú wá. Herakl ọba ilẹ̀ Rome wọ́n ń béèrè nípa ànábì tó kọ lẹ́tà sí yìí. Ṣé ẹ mọ̀ àbí ẹ mọ̀? Nínú àwọn ìbéèrè tó ṣe lọ́dọ̀ rẹ̀ ni pé ó béèrè pé báwo ni ìdílé ànábì sallallahu alaihi wasallam, báwo ni wọ́n ti ṣe rí láàrin yín, báwo ni wọ́n jẹ́ láàrin yín. Abu Sufyan sọ pé ìgbà tí Herakl fẹ́ bi mí léèrè béèrè, èmi pẹ̀lú àwọn òṣòwò yòókù tá a jọ wá láti Mẹ́kà, èmi ló ní kí n léwájú káwọn jókòó lẹ́yìn mi. Eléyìí ń bẹnu ọgbọ́n ọba ilẹ̀ Rome wípé ìwọ tá à ń bi léèrè ọ̀rọ̀, tó o bá wà níwájú àwọn èèyàn yòókù rẹ̀, kò ní í ṣàǹfààní fún ọ láti parọ́. Torí pé tó o bá parọ́, àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀, àwọn ò lè máa forí ṣàpèjúwe pé irọ́ ló pa. Ìtọ́ bá sì ti sòótọ́, wọ́n tún máa forí ṣàpèjúwe pé òótọ́ ló sọ. Torí ẹ̀ Abu Sufyan ní ìwà pé rọ̀ dà, bọ́ bá dáa náà àwọn tí ó tù àṣírí rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀. Ó ní mo wá sọ báwo ni ìdílé Ànábì sallallahu alaihi wasallam ti ṣe rí. Herakl wá gbọ́rọ̀, ó ní mo bi ọ́ léèrè pé báwo ni ìdílé rẹ̀ ti ṣe rí. Ó sì sọ fún mi wípé ìdílé ńlá ni ìdílé rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni o, fakadhalika ar-rusul, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìránṣẹ́ t'Olúwa ti rán, tub'athu fi nasabi qawmiha. Ńṣe l'Olúwa máa ń gbé wọn dìde láti èyí tí ó láàmìlàaka jù nínú àwọn ìdílé tí ń bẹ láàrin àwọn èèyàn rẹ̀. Tó bẹ́ẹ̀ ìdílé ńlá eléyìí tó tóbi jù l'Olúwa Ẹlẹ́dàá ti gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam dìde. Tí a bá wo ànábì Shu'aib alayhi salam, a rí i pé ìgbà tó jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ nípa pé ẹ jẹ́ kí òṣùwọ̀n yín ọmọ pé bẹ́ẹ̀ ti ṣe wọ́n pé nígbà tẹ́ ẹ rà, iná ní kẹ́ ẹ máa wọ́n pé fáwọn èèyàn nígbà tẹ́ ẹ bá tà. Ẹ má jẹ́ ẹni tó ṣe wípé ẹ wọ́n pé ní rírà, ẹ wọ́n dín ní títà. Látàrí àìṣedéédéé tí wọ́n di òṣùwọ̀n, eléyìí ló mú kí ìparun ọba wọn. Ẹ sì ti mọ̀ pé gbogbo ẹni tí bá ń sa àìdá, tí bá ń sa aburú, tí wọ́n bá fi kọ àìdá àtàbúrú yẹn fún un, kò ní bá a láàmú. Yóò mú ẹni tí ń bá a sọ̀rọ̀ òdodo nípa pẹ́ńpàkíyèsí rẹ̀ kó dẹ́kun bàjẹ́, yóò mú lọ́tà ni. Nítorí pé igi tọ́tọ́ kì í sábà pẹ́ nígbó. Fúlàní bí ó bá lọ gégi un,
pé wọ́n máa fi da màálù ẹ̀rí pẹ́ lómi náà lọ gégi o wípé àwọn fi kan òrùlé ilé àwọn nítorí títọ́tọ́tọ́ sọ aṣọ títọ́ọ̀lù ọ̀táàlù ni. báyìí ni wọ́n sọ fún anabi Shu'aib alayhi salam wọ́n ní walawla rahtuka rajamnak tí ò bá sí tàwọn mọ̀lẹ́bí rẹ̀ táwọn wò mọ́ ọ́ lánìí á sọ ọ́ pa ni. sọ eléyìí túmọ̀ sí pé ìdílé ńlá iná anabi Shu'aib alayhi salam ti wá. al-Imam Ibn Khaldun rahimahullah nígbà tí ń sọ fún wa nípa àwọn àpẹẹrẹ tá a fi dá nàbí mà ó ní nínú àwọn àpẹẹrẹ tá a tún fi dá mọ̀ pé aláníyà nàbì ni òun náà ni an yakuna dhawi ahsabin fi qawmihim kí wọ́n jẹ́ àwọn ẹni tó ṣe pé ìdílé ńlá ni ìdílé tiwọn láàrin àwọn ìdílé tó wà láàrin àwọn èèyàn wọn. a sì ti mọ̀ pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí àti jẹ́ ẹni tó ti ìdílé ńlá tó tóbi ju gbogbo ìdílé lọ wá ó sì jẹ́ ẹni tó ṣe pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn náà lẹ́ni àpọ́nlé jù láàrin àwọn èèyàn wọn òun náà ni òpin àwọn ànábì aṣíwájú fún gbogbo ránṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ó wá nínú sahihul imam Muslim láti ọ̀dọ̀ Wathila ibn al-Asqa radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam ní ìránṣẹ́ Allah ìkẹ́ àti ọlá Allah kó máa bá sọ pé inna Allah azza wa jalla istafani min bani Kinana من بني إسماعيل واصطفى من بني كنانة قريش واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم. النبي صلى الله عليه وسلم أنصرنا حديثي تقول لقيتي ما مسلم بجادي wípé Olúwa Ẹlẹ́dàá wa ó ṣẹ̀ṣà àwọn ọmọ Kinana nínú àwọn ọmọ Ànábì Ismail alayhi salam tó wá ṣẹ̀ṣà Quraish nínú àwọn Kinana ó ṣe àgbéga fún wọn tí ò fẹ́ lómi ó tún wá ṣẹ̀ṣà àwọn ọmọ Hashim láti inú ẹ̀yà Quraish Olúwa wá ṣẹ̀ṣà tèmi nínú àwọn ọmọ Hashim ó ṣe mí ní ìránṣẹ́ rẹ̀ pàápín àwọn ànábì. torí ẹ̀ a sì ti mọ̀ pé àwọn Quraishawa Olúwa Ẹlẹ́dàá wa ó ṣe àgbéga fún wọn tí wọ́n bá bi ọ́ léèrè wípé àwọn atani Quraishawa àwọn Quraish àwọn náà níran ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn Quraishi àwọn jọ́ kan nínú àwọn ọmọ Kinana àwọn ọmọ Kinana àwọn jẹ́ ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì Ismail alayhi salam tọ́jọ́ mọ́ ànábì Ibrahim alayhi salam àsìpá àti tara rẹ̀ mà nísìn pé bàbá lágbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lànábì Ismail ọmọ ànábì Ibrahim alayhi salam àsìpé tó bá sọ pé ànábì Ibrahim alayhi salam ó ní bàbá àwọn ànábì bó ti ṣe rí náà ó ní bàbá gbogbo àwọn ànábì gbogbo tó fi dórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. torí tí ànábì Ibrahim tí ó bá tàtàrà ọmọ rẹ̀ Ishaq kó jẹ́ bàbá gbogbo ànábì yóò ṣe bàbá gbogbo ànábì látara ọmọ rẹ̀ Ismail tó ń jẹ́ bàbá ńlá fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó wá nínú ẹgbàwọ́rọ̀ wípé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nípa polówó Ẹlẹ́dàá wa ṣe àgbéga fún àwọn Quraysh tí wọ́n ṣe ẹ̀yà tánàbì tinú wọn jáde ó ṣe àgbéga fún wọn pẹ̀lú nǹkan méje kan. ẹ rí i pé à ń sọ nípa pé mọ̀lẹ́bí wo lànàbì ti jáde Olúwa Ẹlẹ́dàá wa ó máa mú àwọn ànábì rẹ̀ jáde ní látara mọ̀lẹ́bí tó láàmìlàaka mọ̀lẹ́bí ńlá àwọn mọ̀lẹ́bí ńlá tánàbì tinú wọn jáde àwọn náà ní Quraishawa láti inú Quraish ní làwọn Banu Hashim ti wá Banu Hashim Olúwa gbé wọn ga tayọ gbogbo èèyàn yòókù nù Quraish Olúwa tún wá fa ànábì yọ láti inú àwọn Banu Hashim. àwọn Quraishawa yìí tí wọ́n ṣe ẹ̀yà ànábì sallallahu alayhi wa sallam Olúwa Ẹlẹ́dàá wa ṣe àgbéga fún wọn pẹ̀lú nǹkan méje. alákọ̀ọ́kọ́ wọ́n ní ànábì ní abadullaha 10 sinin la ya'buduhu illa Quraish wọ́n fi ọdún 10 nínú ìgbésí ayé wọn ṣáájú kí Islam tó dé wọ́n fi jọ́sìn fún Allahu lónìkan nígbà tí ò sẹ́lòmíì tí ń jọ́sìn fún Allahu jù wọ́n lọ ní gbogbo erégùsù Lárúbáwá àwọn nìkan ẹni tí ń jọ́sìn fún Allah. ẹlẹ́ẹ̀kejì faddalahum bi an nasarahum yawm al-fil wa hum mushrikun Olúwa tún ṣe àjùlọ míì fún wọn nípa pọ́nrán wọn ṣe lórí àwọn Abrahata tó gbé irin wá láti ilẹ̀ Habasha Ethiopia ipò ń fẹ́ wó Kaaba dànù. Olúwa ran àwọn Quraysh lọ lórí wọn tó ń tí pé ọ̀sẹ̀ bọ abọ́gibọ̀ pẹ̀lú àwọn Quraysh jẹ́ lọ́jọ́ yìí. ẹlẹ́kẹ̀dá òun náà ni
faddalahum bi an nazalat fihim min al-Qur'an Olúwa Ẹlẹ́dàá wa tún ṣe àgbéga fún wọn nípa pé ó tún ti torí wọn sọ súrà kan kalẹ̀ tá à ń pè ní súratu Quraysh. mo rò pé gbogbo wa náà máa lè ílàfi Quraysh nítorí ẹ̀yà yìí lÓlúwa Ẹlẹ́dàá wa fi sọ súrà yìí kalẹ̀. bákan náà Olúwa Ẹlẹ́dàá wa ó tún ṣe àgbéga fún wọn bi anna fihim an-nubuwwa wal-khilafata. Olúwa Ẹlẹ́dàá wa ṣe àgbéga fún wọn wá láti inú wọn lÓlúwa ti yọ ànábì jáde. wọ́n yọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jáde nínú Qurayshawa. wọ́n wá ní tó bá kí gbogbo àgbáńlá yìí lÓlúwa bá rán sí kí ló dé tó fi jẹ́ pé inú Qurayshawa ni ó ti yọ. ìwọ kọ́ ló tún Olúwa ṣe, ìwọ kọ́ ló sọ fún Olúwa pé kí ló yẹ kó ṣe kí ni ò yẹ kó ṣe. tÓlúwa bá fẹ́ rán ẹnìkan sí gbogbo àgbáńlá yìí inú ẹ̀yà kan náà ni ó ti mú jáde, torí ẹ̀yà kan ò sí tí ń jẹ́ ẹ̀yà kan ṣoṣo tó jẹ́ gbogbo àgbáńlá yìí. nínú wọn jẹ́ ẹ̀yà kan bí Lárúbáwá, ẹ̀yà kan bí òyìnbó, ẹ̀yà kan bí Yorùbá, ẹ̀yà kan bí Haúsá, ẹ̀yà kan bí Ìgbò. Olúwa Ẹlẹ́dàá wa gbé iṣẹ́ fún pé gbogbo àgbáńlá yìí la fi rán sí. èwo ló tako làákàyè ńbẹ̀. bákan náà Olúwa tún gbé Quraysh nípa pé ja'ala fihimul khilafa, àwọn ẹni tí wọ́n máa jà rólé, tí wọ́n máa jẹ́ alákòóso gbogbo lórí gbogbo ilẹ̀ Islam lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam. inú àwọn Quraysh ni ó ti máa wá. nínú àdìsí tó gúnrégé tó fẹsẹ̀ rinlẹ̀, ànábì ní al-a'immatu min Quraysh, láti inú àwọn Quraysh iná làwọn olórí ni wọn ò ti máa wá. Olúwa Ẹlẹ́dàá wa ó tún fún wa ní al-hijaba, wípé àwọn làwọn ẹni tó ṣe kí wọ́n máa dáṣọ fún Kaaba, àwọn Qurayshawa ni. was-siqaya, àwọn náà lẹni tí wọ́n máa pọnmi mu fálálàájì tí wọ́n ò ní gba kọ́bọ̀ lórí ẹ̀, àwọn Qurayshawa ni. ẹ̀rí pé tí alálàájì bá lọ sí hajj nìsín, ẹ̀rí tí àwọn mọ́tò tírélà bọ̀gìnìbọ̀gìnì, àwọn ọkọ̀ àjàgbé lọ́tún lósì ní gbogbo bíkíbi tó bá bára rẹ̀, ó rí tí àwọn mọ́tò tó ṣe pé omi ni wọ́n kó sínú rẹ̀ tó kún dẹ́m, bóyá tútù ló ń fẹ́ ni, èyí tó lọ́wọ́ ọ̀rọ̀ ni, èyí tó gbóná ni, gbogbo ẹ̀ ń bẹ nínú àwọn ọkọ̀ yìí tí wọ́n máa pín fáwọn alálàájì lọ́fẹ̀ẹ́ láì gba kọ́bọ̀ lọ́dọ̀ wọn. nínú iṣẹ́ táwọn bàbá ńlá àwọn Qurayshawa tí wọ́n ti ń ṣe nù kódà ṣáájú kó tó di pé Islam dé, torí pé ṣe hajj wọ́n ti ń ṣe kó tó di pé Islam dé, wọ́n sì máa ṣe ti láéláé. torí ẹ̀ àwọn Qurayshawa náà ni wọ́n tún mójútó léyìí títí láéláé. Al-Imam Ibn Hazm rahimahullah, wọ́n ní tẹ́ bá wá fẹ́ mọ̀ nípa tala nabi sallallahu alayhi wa sallam, àwọn tá ní bàbá rẹ̀ ẹ tẹ́wọ́ gbà, òun náà ni bàbá Qasim. Ànábì wọ́n máa ń pè ní bàbá Qasim. sọmọ pé wọn náà ní sọ wọ́n ń pè ní bàbá àbèjì, wọ́n ń pè ní bàbá Ìdòwú, wọ́n ń pè ní bàbá Táyé. so ànábì tán bá fẹ́ pè òun ní bàbá ẹnìkan wọ́n máa ń pè ní Abul Qasim, bàbá Qasim. Muhammad ọmọ Abdullah, Muhammad ńlọ kọ rẹ̀, bàbá rẹ̀ ló ń jẹ́ Abdullah, bàbá rẹ̀ ń jẹ́ Abdul Muttalib, bàbá rẹ̀ ń jẹ́ Hashim. tó àwọn eléyìí bẹ́ẹ̀ ni ìdílé ànábì sallallahu alayhi wa sallam ńlọ́lọ́ títí tó fi dórí Abdul Manaf, tó fi dórí Qusay, tó fi dórí Zayd ibn Qilab, tó fi dórí Murra, tó fi dórí Ka'b, tó fi dórí Lu'ayb, tó fi dórí Ghalib, tó fi dórí Fihr ibn Malik, tó fi dórí An-Nadr ọmọ Qinad, títí tó fi dórí Khuzaimah, títí tó fi dórí Adnan. Adnan yìí tó dájú òun náà ní pọ̀kan ló jẹ́ nínú àwọn ọmọ anabi Ismail, nínú àwọn àrọ́mọdọ́mọ anabi Ismail alayhi salam. ẹnu àwọn òpìtàn sì kò lórí pé inú baba ńlá Adnan òun náà ni anabi Ismail, bẹ́ẹ̀ náà sì ni Adnan yìí ń bẹ nínú àwọn baba ńlá àwọn Quraysh tánàbí sallallahu alayhi wa sallam tó tinú wọn jáde. torí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ anabi Ismail ọmọ anabi Ibrahim alayhi salam. Al-Imam Ibn Kathir rahimahullah, wọ́n ní tí a bá wò dáadáa a rí pé anabi Ibrahim alayhi salam ọmọ méjì ńlọlúwa fún. àwọn ọmọ méjèèjì wọ́n jẹ́ ọkùnrin, àwọn ẹni ńlá méjì. àkọ́kọ́ wọn ni Ismail, ẹrúbìnrin ìyàwó anabi Ibrahim tí ń jẹ́ Hajar, òun ló bí Ismail. ìyàwó anabi Ibrahim tó fi Hajar tó fi bùn anabi Ibrahim alayhi salam Sárátà, òun ló bí anabi Ishaq alayhi salam. a sì ti mọ̀ pé látara Ishaq ọ̀nà lànàbì Yaqub ńlọ ti jáde. a sì ti mọ̀ pé látara anabi Yaqub tí wọ́n ń pè ní Israel, ìyẹn ni Israel,
látara anabi Yaqub tí wọ́n pè ní Israel àtara rẹ̀ ní gbogbo àwọn anabi yòókù ni wọ́n ti jáde. tó àwọn anabi kankan wá jáde látara anabi Ismail alayhi salam, ọmọ àkọ́kọ́ fún anabi Ibrahim alayhi salam. Ismail tó lù wá pa anabi Ibrahim láṣẹ pé kó dúnbó, tó lù wá tún padà tó fi àgbò ńlá kan tó fi ṣe ìràpadà fún anabi Ismail. Anabi kan ò tinú àwọn ọmọ àbárò ọmọdọ́mọ tiẹ̀ wá yàtọ̀ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Anabi Ismail yìí wọ́n ń pè ní bàbá ńlá fáwọn alárúbáwá. Lárúbáwá méjì ló wà. Lárúbáwá kan ń pè wọ́n ní al-Arab al-Ariba, àwọn ní Bani Qahtan, àwọn lárúbáwá tó ṣe pé ògidì lárúbáwá làwọn. Àwọn ìpìlẹ̀ wọn láti ilẹ̀ Yemen. Àwọn lárúbáwá oríṣi kejì à ń pè wọ́n ní al-Arab al-Musta'riba, àwọn lárúbáwá tí kìí ṣe lárúbáwá láti ìpìlẹ̀ àmọ́ tán pàpà di lárúbáwá. Àwọn náà ni àwọn ẹni tí wọ́n ń gbé Hijaz. Àwọn ni ẹni tí anabi Ismail alayhi salam tó jẹ́ bàbá ńlá wọn. torí ńgbà tí wọ́n bí anabi Ismail alayhi salam tán, bàbá rẹ̀ ó mú wá sí ẹ̀gbẹ́ Kaaba àtòun àtìyá rẹ̀. so ibẹ̀ làwọn wà nítorí pé Olúwa pa láṣẹ kó mú wọn lọ síbẹ̀. Mẹ́kà ńgbà yẹn sì jẹ́ ìlú aṣálẹ̀, bí koríko kò sígi kan bẹ̀, kò sómi gan bẹ̀ pẹ̀lú. ṣùgbọ́n ńgbà tí Olúwa ẹlẹ́dàá wa tó ní kí ànábì Ibrahim sàmọ́ ọmọ rẹ̀ lọ́bẹ̀, ó mú lọ́bẹ̀. Ibrahim pẹ̀yìn dá fẹ́ máa lọ. Hajara ó dì í lẹ́wù mú, ó ní sí òsì ẹ fẹ́ fi wá síbí, kò sígi kò sí nǹkan kan bí, kò sómi. Olólùwà ló pa mí láṣẹ bẹ́ẹ̀. Obìnrin wa sọ pé bó bá pólúwa náà lọ pọ̀ láṣẹ, á jẹ́ pé kò ní fi wá ara rẹ̀. tó ń tẹnu rẹ̀ ànábì Ibrahim ti lọ, ó máa wá wò wọ́n lẹ́ẹ̀kan láàrin. ó wá dọjọ́ kan ebi ń pa ànábì Ismail, òǹgbẹ́ngbẹ́, ọmọ ń sunkún, kò sí nǹkan tí yóò fún. Ìyá wa bẹ̀rẹ̀ sí ní wá bá wó omi. Ó bẹ̀rẹ̀ sí ní tọ̀ láti Sọ̀fà lọ sí Marwa. Ó ń wá omi. Tó bá ti dórí Sọ̀fà yóò gorí òkè yẹn, lórí àpáta ńlá ni nígbà yẹn. Yóò wo gbogbo ọ̀kan, ǹjẹ́ òun lè rómi ránṣẹ́? Kò rómi. Yóò tún lọ títí yóò dé Marwa. Yóò tún gorí àpáta yẹn, yóò tún wọ ọ̀kan, kò ní rómi. Lílọ bíbọ̀ rẹ̀ yìí iná lọ padà wá di abala kan pàtàkì tó jẹ́ kò ṣeé má ṣe fún gbogbo ẹni tó bá lọ sí Umrah tàbí lọ sí Hajj. Tó ń tẹnu páwọn wá omi fọ́mọ ìní Hajara wa kóun ó tó padà dé, ọmọ ti sunkún jansẹ̀ mọ́lẹ̀. Olúwa ti ní kí omi ìṣẹ̀lẹ̀ rù kó sẹ́yọ lábẹ́ ẹsẹ̀ ọmọ. òun náà lomi tá à ń pè ní Zamzam. Ní ìgbà tí Hajara dé, òun bá pómi ti bẹ̀rẹ̀ sí ní sẹ́yọ lẹ́sẹ̀ ọmọ, ló máa ń sọ pé Zamzam, Zamzam, kójọ sójú kan náà, kójọ sójú kan náà, má sàn dòdò, má sàn dòdò, má sàn dòdò. Lómi yẹn fi wá dó lójú kan náà. Lànàbì sallallahu alaihi wasallam fi sọ fún wa nínú ẹgbàá wa kan pé kó ló akọ́kẹ́ ìyá Ànábì Ismail alayhi salam, òun làdúrà rẹ̀ ó jẹ́ kí omi Zamzam kó di akérèmọ́bù odò tí ó máa sàn. Nítorí pọ̀rọ̀ tó sọ Olúwa gbà á, ó dàbí àṣẹ. Ó ní kí omi yẹn kó máa sun jáde àmọ́ kó dúró lójú kan náà, kó máa sàn dòdò. So ìtumọ̀ Zamzam nù. So ìgbà tí ntafẹ́ fààyàn ń bẹ̀ ọ́, ìgbà tó di pé omi ti wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Kaaba, torí pé Ànábì Ibrahim ti síwájú kọ́ Kaaba àtọmọ rẹ̀ kó tó dìgbà yẹn. Ìgbà táwọn arìnrìn àjò wá rí tí ẹyẹ ń fò ní agbègbè ibi tí Kaaba wà, wọ́n wá tàtàrà àwọn ẹyẹ tí wọ́n rí tí wọ́n ń fò níbẹ̀ ṣàpèjúwe pé ó dájú pé omi ń bẹ ń bẹ̀ ọ́. Nítorí pé àwọn èèyàn ayé jọ wọn ò gọ̀ rárá o, gẹ́gẹ́ bá àwọn èèyàn ayé ìsìn náà bí ò ti ṣe jẹ́ pé àwọn náà ponú. mọ́ lérò wípé ńgbà táyé dáyé lẹ́ńtíríkì lọ́mọ èèyàn tó gbọ́n, àwọn èèyàn ti gbọ́n látàyé dáyé. Wọ́n ní wọ́n tàtàrà pé wọ́n rí pé ẹyẹ ń fò ń bẹ̀, wọ́n fi sàmì pé omi gbọ́dọ̀ wà ń bẹ̀. Èyí tó túmọ̀ sí pé àwa náà ń kọ́gbọ́n lọ́dọ̀ wọn ní ìsìn wípé gbogbo ibi tẹ́yẹ bá wà omi ń bẹ ń tòsí bẹ̀. Àwọn ẹ̀yà yìí wọ́n ń pè wọ́n ní Jurhum, wọ́n tilẹ̀ Yaman wá, àwọn Lárúbáwá tó ṣe wípé àwọn ń sọ èdè Lárúbáwá. So ìyẹn ti bẹ̀rẹ̀ sí pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ibi tí ìyá Ànábì Ismail alayhi salam àtọmọ ẹjọ wà. Wọ́n ń gbé bẹ̀ wọ́n èsì Lárúbáwá. Ṣùgbọ́n gbà táwọn Jurhum arìnrìn àjò yìí táwọn ti rí ẹyẹ tí ń fò nítòsí ibi tí Kaaba wà, wọ́n wá tọpasẹ̀ ọ̀nà títí bẹ̀. Ìgbà tí wọ́n débẹ̀, wọ́n fi agbègbè bẹ̀ ṣe ibùgbé. Nítorí pé tómi bá ń bẹ, ìlú ń bẹ, kò sómi kò sílùú. Torí àwọn ìjọba wa ẹ lọ fura o. Nítorí pé
nǹkan tó yẹ kí ìjọba mójútó jù láwọn ìlú wa gbogbo omi ń bẹ nú ẹ̀. tómi bá ń bẹ ìlú ń bẹ, tí ò bá ti sómi kò sílùú. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá rí i pé wọ́n mú mi àwọn lọ́gbẹ́ kànga o, tẹ́ bá rí i pé wọ́n mú mi àwọn lọ́gbẹ́ bọ́ o. so ìjọba ètò omi ó ti mẹ́hẹ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ tiwa. kì í ṣe pé ní àwọn dáàmù tó ṣe pé omi wà ń bẹ ṣùgbọ́n ìjọba ò mójútó. ẹ mójútó torí kí ló lè bàa jẹ́ pé àwọn èèyàn ń gbé lálàáfíà. kí ẹ sì máa wo nǹkan tẹ́ ẹ bá fún àwọn èèyàn lómi mu ẹ ní fún wọn lọ́fẹ̀ẹ́ ó dàbí iná tí èsì yìí náà. so ẹ bá fún wọn á tún sanwó ni. so kí wọn á lọ dé ẹ rí i pé àwọn wọ́tà àwọn èèyàn gan lò fún bàjẹ́ nìsí. ẹlòmíì tí wọ́n bá fẹ́ gbé pa ìdí wọ́tà wọ́n ti ń gbé wọn pa. bẹ́ẹ̀ ni wọ́n ti mú ọ̀kan nínú àwọn ọmọ haúsá tí wọ́n máa gbé kànga ń lu yìí tí wọ́n máa dé sí ẹ̀bọ́ ọ̀dọ̀ wa. ẹnìkan ti mú wọn tí wọ́n mú wọn lọ sí ìdí wọ́tà tí wọ́n ṣe wọ́n sùtà tí wọ́n fẹ́ pa wọn. Allah nìkan ló yọ wọn torí pé bẹ́ẹ̀ dá kò sí nǹkan kan tá ń ṣe mẹ ẹ tún ra àwọn ẹlòmíì tí ó tún máa lọ ṣẹbọ ńbẹ wọn lè pa àwọn ní yèyé odò a'udhu billah omi tó yẹ kẹ́ ẹ máa pọ́ǹpù fáráàlú kí wọ́n máa fi ṣàǹfààní láwọn àwùjọ tó ti ń rọ̀ báyìí ẹ̀yà omi Zamzam bó ṣe máa nígbà òun náà làwọn kan rí tí wọ́n fi wá sọ Mẹ́kà di ibùgbé tó àwọn èèyàn tó ti wá wà Mẹ́kà ṣáájú káwọn ẹ̀yà lárúbáwá yìí tó dé wọ́n wá tàtàrà páwọn lárúbáwá yìí ń bá wọn gbé wọ́n ń kọ́ èdè tiwọn tí wọ́n ń sọ èdè wọn wá gba èdè tiwọn mọ́ wọn lọ́wọ́ báwọn ṣe di lárúbáwá tó di lárúbáwá nù lẹ́yìn ìgbà tí ò ti jẹ́ lárúbáwá tẹ́lẹ̀. ẹ jẹ́ ká dúró ń bì lónìí. Jazakumullahu khairan sheikh. Níbi tí a bá dé yìí aláǹfààní àti ṣí ojú òpó sílẹ̀ fún ẹ̀yin olùgbọ́ wa láti béèrè ìbéèrè kan àbí kejì nípa ohunkóhun tó bá ní í ṣe pẹ̀lú tí wọ́n bá wa ṣàlàyé ọ̀rọ̀ lé lórí èèyàn mà nípa ànábì rẹ̀ ohun tí a ti mà nípa ànábì wa àbí àwọn nǹkan tí a gbọ́ nípa ànábì wa tó ṣe pé ó rú wa lójú sallallahu alaihi wasallam tá a sì fẹ́ mọ òkodoro rẹ̀ a lè láǹfààní àti máa fi wọlé béèrè ìbéèrè kan àbí kejì nípa eléyìí. Síwájú ìgbà náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé hudan wa bushra yóò wáyé ní mọ́ṣáláṣí Adéníkẹ́ ní mọ́ṣáláṣí Al-Madina tó wà ní Adéníkẹ́ inshallah ní ọ̀la àṣálẹ́ ọ̀la ọjọ́ àbámẹ́ta Saturday tí ó máa jẹ́ ọjọ́ keje Dhul-Qa'dah 1444 AH ìjírọ̀ kàlẹ́ndà tí yóò sì tún ṣe wẹ́kú ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún 2023 bàkàtàbíyà lẹ́yìn sọ̀látùl Maghrib inshallah òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ náà yóò gbìyànjú tí yóò gbéra sọ pẹ̀lú tírà tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí ní tí wọ́n máa fi dá a lẹ́kọ̀ọ́ níbẹ̀ òun náà ni al-Qawanil Fiqhiyya al-Qawanil Fiqhiyya òun náà ni wọ́n máa fi dá wa lẹ́kọ̀ọ́ inshallah tírà tí wọ́n bá wa fi dá a lẹ́kọ̀ọ́ náà. Ìbéèrè kan ń bẹ àmọ́ mò ń wo àsìkò tó bá jẹ́ pé ọba gbà pé kí ẹ bá wa ṣàlàyé lórí ẹ̀ nítorí àsìkò alhamdulillah tí ọba sì jẹ́ pé àmọ́ sọ di ìgbà míì tí ìdánilẹ́kọ̀ọ́ yóò tún máa wáyé tọ̀ alhamdulillah bákan náà ó náà ní pé ó ní àwọn ọ̀rọ̀ kan tó sì pé ó gbilẹ̀ láwùjọ wa àti káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè tí wọ́n máa ń sọ yí pé ẹ̀sìn kan ó ní ẹ̀sìn àbáláyé. Ìbéèrè tí mo wá fẹ́ mú jáde ńbẹ̀ náà ni pé ǹjẹ́ nígbà táwọn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí Allah tí ó ṣe ànábì rẹ̀ ṣé ìgbà náà ni Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbí Islam ti ń bẹ láti dáadáa ní ìgbà tí Allah tí ó ti dáyé àti pé ànábì wa Adam alayhi salam kí ni ẹ̀sìn tó ṣe gan tó pé nínú ẹ̀kọ́ tí ẹ fi kọ́ wa àti àlàyé tí ẹ máa ń ṣe fún wa òun náà ni pé ànábì Adam alayhi salam òun náà ni ẹ̀dá àkọ́kọ́ tí Allah tí ó dá sórílẹ̀ ǹjẹ́ ẹ̀sìn wo ló ṣe àbí kò ṣe ẹ̀sìn kankan rárá bí tí wọ́n ma nígbà tó fi láyé. Alhamdulillah ẹ̀sìn kan lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá wa òun náà ni al-Islam. Ẹ̀sìn ò pé méjì lọ́dọ̀ Olúwa nítorí pé láti ìgbà tí Olúwa ti ní kéèyàn máa bẹ lókè pẹ̀ iná ló ti pa láṣẹ kó máa ṣẹ̀sìn. Olúwa ò fi èèyàn lẹ́njọ́ kan rí wípé kó máa lẹ́sìn tí ń ṣe. Olúwa ń sọ fún Ádámù alayhi salam àti ìyàwó rẹ̀ wa imma ya'tiyannakum minni huda faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun. Ìmọ̀nà ń bọ̀ wá bá yín o. Olúwa ni ẹ sọ̀kalẹ̀ kúnú àlùjánnà ẹ máa lọlẹ̀. Ìmọ̀nà ń bọ̀ wá bá yín. Ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìmọ̀nà yín kò ní sí ìbẹ̀rù fún nípa nǹkan tí ó bá ń wájú lẹ́yìn ikú, kò sì ní sí ìbànújẹ́ fún lórí tí ó fi sílẹ̀ sáyé lẹ́yìn ikú rẹ̀. Ẹ̀sìn ń bẹ tó jẹ́ kó náà ní ẹ̀sìn lọ́dọ̀ Olúwa tí ó pé méjì òun náà ní al-Islam. Ádámù alayhi salam Islam ló ṣe
gbogbo ànábì pátá porongodo islam làwọn náà ṣe bó tilẹ̀ jẹ́ pé islam oníkálukú àwọn iṣẹ́ ìjọsìn tó kó sínú ó lè jẹ́ pé ó yàtọ̀ látòrí ànábì kan sànábì mi ṣùgbọ́n ìpìlẹ̀ ẹ̀sìn tó lúwa fi rán gbogbo wọn ẹyọ kan náà ni kò yàtọ̀ síra wọn òun náà ni ẹ máa jọ́sìn fún Allahu lónìkan ẹ má fi nǹkan kan ṣorogún pẹ̀lú nínú ìjọsìn Olúwa ń ṣàlàyé léyìí fún wa nínú al-Qur'an ó ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú àlùmọ́ kọ̀ọ̀kan iṣẹ́ àfihàn àwọn ta ni wọ́n máa jẹ́ náà ni ẹ máa jọ́sìn fún Allahu lónìkan ẹ jìnnà sí ìjọsìn fáwọn òòṣà torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ẹ̀sìn ẹyọ kan tọ́mọ èèyàn ń kọ́ ń ṣe láti ìgbà tó ti délé ayé nígbà àkọ́kọ́ tí ò pé méjì òun náà ni al-Islam ẹ̀sìn ká solúwa lọ́kan ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn lábẹ́ ìsìláàmù yìí iná láti rí níta pè ní as-salah ká máa ṣe sọlá lábẹ́ rẹ̀ láti rí az-zakah ká máa yọ zakah lábẹ́ rẹ̀ láti rí as-siyam ká máa ṣe siyam lábẹ́ rẹ̀ láti rí al-hajj ká máa ṣe hajj lábẹ́ rẹ̀ láti rí al-jihad ká máa ṣe jihad lábẹ́ rẹ̀ láti rí al-amru bil-ma'ruf wan-nahyu 'anil munkar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wáyé o àwọn ànábì tó síwájú yìí náà yàtọ̀ sí ká ṣe olúwa lọ́kan ṣoṣo nínú ìjọsìn ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn kí ni àwọn ìjọsìn táwọn náà ń ṣe tí wọ́n gbọ́dọ̀ ṣolúwa lọ́kan ṣoṣo nínú rẹ̀ láti rí sọ̀lá. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ bá ka al-Qur'an tẹ́ ka àwọn súra al-Qur'an pàápàá jùlọ ẹ bá dé súratul anbiya ẹ rí Allah ń sọ nípa gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan yóò máa sọ pé wọ́n máa ṣe sọ̀lá sọ̀lá àti lolúwa sọ pé wọ́n ń ṣe o. bẹ́ẹ̀ ni tẹ́ bá tún ka níbòmíì ẹ rí i pé ẹni tí èsì ànábì gan olúwa ẹlẹ́dàá wa tún pa láṣẹ nínú àwọn tó síwájú wa pé máa ṣe sọ̀lá. olúwa ní ya Maryam qunuti li rabbiki wasjudi warka'i ma'ar raki'in ìrẹ́ Maryam dìde dúró ṣẹ̀sìn fólúwa rẹ̀ máa forí kanlẹ̀ fólúwa rẹ̀ máa rùkú pẹ̀lú àwọn tí ń rùkú ìyá ànábì Ìsá alayhi salam. bẹ́ẹ̀ ni olúwa ẹlẹ́dàá wa ló ṣe sọ fún wa nípa gbogbo àwọn ànábì yìí ànábì Ìsá nígbà tí wọ́n kọ́ bí tó wà ń kékeré táwọn èèyàn ń jàyà rẹ̀ níyàn pé bolo ti rọ́mọ láì lọ́kọ ó náwó sọmọ pé ọmọ ni ẹ bá sọ̀rọ̀ àwọn wá ń wò wípé bí ìwọ ọba máa ń tó ń ṣe àwọ ọ̀jẹ́ni tó rí wá dàrú ṣé irú ọmọ eléyìí á máa sọ̀rọ̀ tó ń tẹnu ẹ̀ lọ́mọ gbọ́rọ̀ wọ́n sọ pé ẹrú Allah ni mí ìyẹn ṣe Allah ẹrú rẹ̀ ni mí olúwa ẹlẹ́dàá wa yóò fún mi ní tírà ó sì pa mí láṣẹ wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya ó sì pa mí láṣẹ kí n máa ṣe sọlá ó pa mí láṣẹ kí n máa yọ zakat lópin ìgbà tí mo bá wà láyé. Allahu akbar. so eléyìí túmọ̀ sí pé islam náà gbogbo wọn ṣe ṣùgbọ́n báwo ni sọlá tí wọ́n ti ṣe rí ṣé oníwákàtí 5 náà ni àbí àṣùbà ń bẹ fáwọn náà ṣé sọlá tó bọ́ọ̀lù wà fún wọn ṣé asri wà fún wọn ṣé magrib wà fún wọn ṣé ìṣáì wà fún wọn àmà lẹ́yìn náà tó bá wà fún rákà mélòó wọn pé tiwọn àmà ṣùgbọ́n a mọ̀ pé àwọn náà kì í ṣe sọ̀láàtì láì ṣàlùwàlà torí inú hadithi kan tí Abu Dawud tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam ṣàlùwàlà ó ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó tún ṣàlùwàlà míì lẹ́ẹ̀mejì ó tún ṣe lẹ́ẹ̀mẹ́ta ó wá sọ nípa talákọ̀ọ́kọ́ tó ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó léléyìí lálùwàlà tó ṣe pé béèyàn bá ṣàlùwàlà kéré sí Allah ò ní gba sọ̀láàtì yẹn ó tún wá ṣe ní mẹ́ta yẹn wọ́n sọ pé hadha wudu'i wa wudu'ul anbiya'i qabli eléyìí lálùwàlá mi òun náà sì lálùwàlá àwọn ànábì tó ti síwájú mi ó túmọ̀ sí pé àwọn ànábì tó síwájú wa náà kọ́ wọ́n ń sálùwàlá so wọ́n ń sì ń sálùwàlá wọn ò fi ṣeré wọ́n fẹ́ fi ṣe sọ̀láàtì so bẹ́ẹ̀ náà ni olúwa ẹlẹ́dàá wa fi yé wa ó ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun ìsìyàmù lọ́ràn yẹn lórí yín kẹ́ bá ṣe sí lọ́ràn yẹn lórí àwọn tó síwájú yín kẹ́ lè máa páyà Allah lórí àwọn tá ló síwájú wa àwọn èèyàn tó ti wà ṣáájú wa ni torí rẹ̀ Islam òun náà lẹ̀sìn àkọ́kọ́ eléyìí tí ọmọ èèyàn ṣe kó tó di pé nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́ ìgbà wo ló dàrú mọ́ wọn lọ́wọ́ látòrí tànàbí Nuh alayhi salam nínú ìgbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní 1000 ọdún ìní ń bẹ láàrin Ádámù alayhi salam àti Nuh fún 1000 ọdún yìí kí Nuh ó tó dé àwọn èèyàn wà lórí tawhid wọn iṣẹ́ sí míì ju kún sin Allahu lọ wọn iṣẹ́ nǹkan míì ju kún sin Allahu lọ tó látòrí Nabi Nuh
látàrí agbére àwọn sọ àwọn eré ń di òòṣà tí wọ́n ń bọ ibi tí ìṣẹbọ ti bẹ̀rẹ̀ nu. tó bá sì ka alukurani dáadáa ẹ máa rí i pé anabi musa alayhi salam ó ní mùsùlùmí ni mí. ẹ bá ka anabi isa ó ní mùsùlùmí, àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní mùsùlùmí ni wá. ọbọ̀ ni ọmọlẹ́yìn ó sì jẹ́ mùsùlùmí tánàbí isa ìṣe mùsùlùmí. so gbogbo àwọn anabi yìí báyìí mùsùlùmí náà Fíráúnà gàǹgbà tí ìparun dé. gbàtí ìparun dé ó lóun ti wá gbàgbọ́ báyìí. òun gbàgbọ́ pé kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ òun wa ana mina mùsùlùmí. èmi náà dọ̀kan nù mùsùlùmí báyìí sẹ́nu òkun ló ti wá di mùsùlùmí nígbà tí ìparun dé. àgbà yà rọ̀. so eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn tí ọmọ èèyàn tó jẹ́ ẹ̀sìn eléyìí tó lù wá tó fi lé èèyàn àkọ́kọ́ lọ́wọ́ tó sì fi lé èèyàn àgbẹ̀yìn lọ́wọ́ tó sì yí padà nígbà kankan rí òun náà ní al-Islam. Allahu Akbar. àmọ́ Yorùbá èdè Yorùbá lẹ́yìn sọ. so nínú gbàgbọ́ Yorùbá ẹ̀sìn táwọn bá láyé ní bọ́gì bọ́pẹ́. nítorí pé àwùjọ Yorùbá làwọn ń sọ̀rọ̀ àwùjọ Yorùbá wọn mọ̀. nǹkan àkọ́kọ́ eléyìí táwọn bàbá ńlá Yorùbá kọ́kọ́ ṣe ni pé wọ́n bọ́gì wọ́n bọ́ ọ̀pẹ̀. sórí ẹ̀ tẹ́ máa ń sọ Yorùbá ẹ̀sìn tẹ́ bá láyé ẹ sọ pé ẹ̀sìn tẹ́ bá láyé láwùjọ Yorùbá. àmọ́ tá a máa sọ̀rọ̀ àwùjọ èèyàn gbogbo èèyàn lápapọ̀ ẹ̀sìn àkọ́kọ́ tí ó sì yí padà ń gbà kan lọ́dọ̀ Olúwa òun náà ní al-Islam. Jazakumullahu khairan Sheikh, jazakumullahu khairan. 08061998459 08061998459 plus 2808996. Hello, kọ́ yín o. Wa alaikum salaam wa rahmatullah. Ó kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. ẹ dákun kí ni ìbéèrè yín, ẹ bá gbóhùn sókè díẹ̀ sí. hello mo rò pé gbọ́ ètò tí à ń ṣe lónìí abala bíi tí a yà sí lónìí. ẹ má bínú, kì í ṣe ti ìbéèrè àti dáhùn máa nípa ànábì rẹ tòní. òbéèrè tábà béèrè kó ní ṣe pẹ̀lú àlàyé tí wọ́n ti bá wa ṣe àbí nǹkan kan tó ṣe pé olúwa lójú tí àti ìmọ̀ àbí tá a mọ̀ tó ṣe pé ó tún rí bákan nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ lórúkọ yín o. wa alaikum salaam wa rahmatullah. náà mo gbọ́ yín mọ̀. àmọ́ bọ́ fún ọ̀rọ̀ pé apá ìgbésẹ̀ gbà. wọ́n á bẹ̀rẹ̀ pé kí ló dé tí ànábì ti jẹ́ apá ìgbésẹ̀ gbà pé àwọn àdìpọ̀ sáti ṣáájú kánàbí owó tó dé léèrè ni. ọ̀dà ìbéèrè tẹ́ ṣe nípa pé ń pa ànábì ní akányìndé gbẹ̀gbọ̀n Yorùbá ló pè bẹ́ẹ̀ kìí ṣe Islam ló pè bẹ́ẹ̀. so bákan náà Adéwálé Muhammad gbogbo ọ̀rọ̀ Yorùbá lélẹ́yìí kìí ṣe Islam ló pè bẹ́ẹ̀. so lódodo ànábì sallallahu alayhi wa sallam Olúwa ṣe ní aṣíwájú fún gbogbo àwọn ànábì tó ti ṣíwájú ẹ̀. so kò pé ká wá fi sọ lórí kí ipa kányìndé gbẹ̀gbọ̀n. nítorí pé tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama nínú àgbéga tó lọ ṣe fànàbì nù tí ò ṣe fẹ́ lómìn òun náà ni pé òun náà jẹ́ aṣíwájú fún gbogbo ọmọ anábì Adam níjọ́ gbẹ̀ndà al-qiyama. ní hadith ana sayyidu waladi Adama yawma al-qiyamati wala fakhr. èmi ni aṣíwájú fún gbogbo ọmọ anábì Adam lọ́jọ́ gbẹ̀ndà al-qiyama kì í ṣe ti fàárì. so ẹ mọ̀ pé ẹlẹ́dàá bó bá ṣe fẹ́ ló máa ń ṣiṣẹ́ rẹ̀. so ọba àdékàn ó lè ṣe ọ lẹ́ni tí ó síwájú gbogbo ẹ̀ tó ti síwájú ẹ̀. ó sì lè jẹ́ pé ẹni tó kọ́ dínà lolúwa gbé ọlá jíjẹ́ aṣíwájú fún. ṣùgbọ́n ẹ bá mi dì í mú tí wọ́n bá bí ń léèrè pé àwọn wo lọ́lọ́lá jù nínú gbogbo àwọn ìránṣẹ́ Allah ẹ pé àwọn márùn. àwọn náà ni anabi Nuh alayhi salam, anabi Ibrahim alayhi salam, anabi Musa alayhi salam, anabi Isa alayhi salam, anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn márààrún ìta ló tún wá lọ́lá jù àwọn méjì ni. ọ̀nà lànàbì Ibrahim alayhi salam àti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn méjì ìta ló tún lọ́lá jù anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó tún lọ́lá jù anabi Ibrahim alayhi salam lọ. torí rẹ̀ akínyìn kú oríire ẹ̀yin mùsùlùmí. Olúwa Ẹlẹ́dàá wa ó tún wá fi hàn wá nínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní antumul akhiruna al-awwaluna yawm al-qiyamah. ẹ̀yin ọmọlẹ́yìn mi ẹ̀yin lẹ dé gbẹ̀yìn
ẹ̀yin sì lẹ́ni àkọ́kọ́ tó bá jẹ́ ọ̀gbẹ́ndàl kìyàmà. gbogbo àlùmọ̀ pátá tí ó wà lìjẹ́nà kò sí ètò síwájú àlùmọ̀ ànábì wà lìjẹ́nà. adúpẹ́ fún Allah. alhamdulillah jazakumullahu khairan sheikh. ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. naam. ìbéèrè yín. tí mo fẹ́ bèrè ní pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé bàbá tó bí ànábì bàbá wa Abdullahi tó wọ́n jẹ́ òkè sí ní àgbọn ọmọ àwọn tó bá. hello. hello. ó ti yé. na ó ti yé. àkọ́kọ́ ni pé ìbéèrè tó ń ṣe ni pé bàbá ànábì sallallahu alayhi wa sallam ó ń jẹ́ Abdullah kò sì tí ì sí Islam bó wọn ti sọ ní Abdullah. bẹ́ẹ̀ ni ìbéèrè tó ṣe pàtàkì. Allah ń táwọn èèyàn ti mà ní ṣáájú kí Islam tó dé nítorí wọ́n ń bọgi wọ́n ń bọ̀pẹ̀ wọ́n sì tún sin Allah. torí ẹ̀ náà la ti sọ pé tí wọ́n bá jẹ́ pọ̀ ń sin Allah àmọ́ ń tún sóòṣà tó ń bọgi ọ̀ ń bọ̀pẹ̀ kèfèrí ni wọ́n pa. torí ẹ̀ wọ́n ń pe ànábì sallallahu alaihi wasallam ní ọmọ Abdullah. Islam ò sì tí ì dé tí bàbá rẹ̀ ti kú. bó wọn sì wá sọ bàbá rẹ̀ ní Abdullah nítorí pé wọ́n mọ Allah kó tó di pé Islam dé wọ́n yìí kàn sí lónìí nìkan ni. bẹ́ẹ̀ náà ni Abubakar ní Siddiq radiyallahu anhu sẹ́ẹ̀mọ̀ kórúkọ rẹ̀ ní Abdullah. Abubakar yẹn ìnagijẹ ni bàbá alágbájá kìí sokọ so ìnagijẹ ó kọ rẹ̀ ní Abdullah. ẹ gbọ́ ìwé tí akéwì wọ̀nyí tó ké ó ní billati wal uzza wa man dana dinaha wa billahi inna Allaha minhunna akbaru. ó ní mo búra pẹ̀lú òòṣà Aláta mo sì búra pẹ̀lú òòṣà Uzza mo tún búra pẹ̀lú gbogbo ẹni tí bá ń sìn wọn mo tún wá fi Allahu búra Allahu tóbi ju gbogbo wọn lọ. ọmọ kó tóbi ju gbogbo wọn lọ ká ló ń pè nǹkan mí sí. torí dé lẹ́yìn wọ́n mọ Allah ṣùgbọ́n wọn yẹn sìn lọ nìkan ni. jazakumullahu khairan sheikh. ẹ lórúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ yín bí ẹ ti ń pè. Abdulrasaq ló ń ṣe láti Èkó. naam. ẹjọ́ kí àwọn olùkọ́ wa gbọ́dọ̀ yàrá wọn fẹ́. àmín àmín. ìbéèrè mi ni pé ẹ dákun tí a lè rí nínú àkọọ́lẹ̀ kankan pé àwọn ọmọ tó ti mùsùlùmí pé ànábì fún ìdánilẹ́kọ̀ọ́ tó lè dá wọn lóhùn nígbà ayé rẹ̀. ọ̀dà ó ti yé. alhamdulilayi àkọ́kọ́ ni pé à ń pè ní fúnra lẹ́kọ̀ọ́ ayé ìsìn náà gbogbo eléyìí so anabi sallallahu alaihi wasallam ló máa ń pèèyàn sẹ́sìn. kèfèrí ò lè pa anabi fúnra lẹ́kọ̀ọ́ pé kí ni a fẹ́ gbọ́ tó mú wa torí pé àwọn ń sá fún un anabi ló máa ń gbéra rẹ̀ lọ bá wọn. torí nínú ìmọ̀ bá ti pèèyàn sẹ́sìn Islam so abala kan àti wọn ń pè ní lọ bá wọn ọmọdé kan wá bọ̀. so àwọn ẹni tó fẹ́ pèèyàn sẹ́sìn wọ́n lọ́ mọ ẹni tó fẹ́ polongo bó ti ṣe pàtàkì tó ẹni tó fẹ́ pè sídìí rẹ̀ ọmọ bó ṣe pàtàkì ń rí ọsá ni ìwọ lọ́ọ̀lọ́ bá. torí ẹ̀ ló ṣe jẹ́ pé kèfèrí kò lè rọrùn kápò ń pè ànábì pé wàá ṣàlàyé ẹ̀sìn rẹ̀ fún wa wọ́n ń rí sá ni èyí tí wọ́n ń gbọ́ gan-an wọ́n ń sá fún bó wọ́n ṣe wá pé wàá ṣàlàyé rẹ̀ fún wa. so àmọ́ tí kèfèrí kan tánàbì sallallahu alaihi wasallam tó bá rí ààyè yìí máa bá wọn sọ̀rọ̀ Islam àtọ̀ sí pé ó gbéra rẹ̀ lọ bá wọn. ní ìsìn Thumama ọ̀kan náà àwọn kèfèrí ni wọ́n mú wọn wá so márùn ọ̀kan nínú àwọn òpó mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ọjọ́ ta ó sì tún jẹ́ kèfèrí. dídé tá ànábì dé tó yọjú sí ànábì pè sẹ́sìn Islam ni ànábì pè sẹ́sìn Islam ẹ̀ka náà ló gbà sá torí ẹ̀ pé kèfèrí ọ̀ apá ànábì wá sì dánilẹ́kọ̀ọ́ fún wa kò dájú ànábì ní lọ bá wọn ń ṣàlàyé fún wa tó ti sísá tí wọ́n ń rí sá. jazakumullahu khairan sheikh. Ibi láti máa ṣẹ́nu ró lónìí àbí ẹjẹ́ mú ìpè ọkọ̀ sí 08061998459 08061998459 plus 234 80393896 orúkọ ibi ẹ ti ń pè pápápá. Aleykum salaam wa rahmatullahi orúkọ yín pápápá ọjọ́ ẹ ti pè. Àgbọ̀ yín o. Ẹ̀rọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Naam.
nípa àwọn nílẹ̀ ìpamọ́ rẹ̀ yìí torí pé báwọn ṣe máa ń ṣe sọ láti wọn máa ń dàbí lẹ́nu méjì náà wà lẹ̀ torí mo dìde àkọ́bẹ̀rẹ̀ wọ́n sọ fún mi wọ́n ní ẹ̀ pé ojú ọjọ́ tí wọ́n náà wọ́n fi ń lò tó fi ń gbà àdúgbò tí ti di láwà táwọn máa ń lẹ̀ nípa nígbà yìí wọ́n ti máa fi ọjọ́ máa fi sáwọn ọjà yẹ́nyẹ́. àkọ́kọ́ ànábì tá à ń sọ nípa rẹ̀ lónìí ni kẹ́ ẹ wádìí bó ti ṣe fàkókò sí sọ̀láàtì kọ̀ọ̀kan àsìkò táwọn ànábì fi sí náà ní kẹ́ ẹ tẹ̀lé ọba àjẹ Haúsá ọba àjẹ Yorùbá ọba àjẹ sábàrúmá gbogbo apáta London umbrella Islam kò sí ẹ̀yàmẹ̀yà sọ̀láàtì kan náà là ń ṣe àkókò sọ̀láàtì ò sì ní wọlé fẹ́nìkan ṣáájú ẹnìkan nínú wa. Jazakumullahu khairan Sheikh ọjọ́ mẹ́jọ ìní láti mọ̀ pàdé inshallah tí wọ́n di abala ìbéèrè àti ìdáhùn. Sheikh Dr. Sharafdeen Gbadebo Ọ̀rọ̀jà aláṣẹ àti olùdásílẹ̀ Medina Center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ ni wọ́n ti ń dá a lẹ́kọ̀ọ́ lábala mọ̀ nípa ànábì rẹ̀. Ọkọ̀ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n jọ kọ́ ní wà tó fi máa bọ̀rẹ̀ wà líyìí Jazakumullahu khairan ọ̀làdùn níbi lólókọ̀ mi ọjọ́ mẹ́jọ lápàdé inshallah. Assalamu alaikum.